ẹ̀lẹ́lẹ́ alárẹ̀ ìjẹ́ ọ̀sá ọmọ amúnikàndọ́gba agogo mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé ilé òní lé wa ta ọ̀nà nínà wá wọlé tá a máa ń wí ọ̀rọ̀ ńlá ni o ìdí ni wípé ẹni ilé bá léta ni yóò mọ nǹkan tí à ń sọ mo nígbàgbọ́ pé ẹ wo fọ́nrán tí mo kọ́kọ́ fi síwájú níbi tẹ́ ti rí ìlú kan ilé ti Dahoro Wàsíù Àlàbí sì kọ́ lórin kílé mọ́ Dahoro làwọn ké tantan kọ̀rọ̀ mọ́ dariwo là ń kíbo sí kọ́mọ ẹlẹ́ràn mọ́ padà wá jẹgun ẹni tó láṣọ kó mọ̀ bá a padà wọ àkísà o ènìyàn rò ó èèyàn rò ó kó mọ̀ bá a ṣẹ̀ lọ́hùn ọba mo lé ènìyàn rò ó ènìyàn rò ó kẹsẹ̀ mọ́ bá jàre rẹ̀ odidi ìlú ńlọ Dahoro nípínlẹ Kwara gẹ́gẹ́ bí fọ́nrán tí wọ́n fi ṣọwọ́ sí mi wọ́n pe ìlú ọ̀hún ní Ganmu níjọba wọ́n ló súnmọ́ ibi tí wọ́n ń pè ní baba ńlá níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara kí wọ́n rí lọ́bẹ̀ tán ìwárò ọwọ́ kí ló ṣẹlẹ̀ kí ló lé odidi àwọn baálé ilé àwọn ìyáálé ilé kúrò nínú ìlú kí ló sọ̀lú Dahoro wọ́n ní àwọn Fulani ni wọ́n lé wọn kúrò nílé wọ́n wá ní wọ́n ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ àwọn kọ́ lè yí mọ́ àìlásọ lọ́rùn pàákà ni ó yẹ kó tó àpérò fún gbogbo ọmọ eriwo gbogbo ọmọ Yorùbá ló yẹ kó dáhùn sí yìí bẹ́ẹ̀ bá roko kẹ́ ẹ bọ̀ wálé bẹ́ẹ̀ bá rodò kẹ́ ẹ sẹ́rí padà gbogbo ọmọ káàárọ̀ òjíire káàkiri ikú ń pojúgbà ẹni gangan lélẹ̀ o òwe ńlá ní ń pa á fún ni lóòótọ́ àwọn ìlú ọ̀hún gangan kí la lè pè wọ́n kí la lè fi wọ́n wé ojo bẹ́ẹ̀ bá bí èmi Àkàndá lérè nígbàgbà wọ́n sọ wípé wọn ò tọ́ lọ́mọ Yorùbá gidi as far as I'm concerned àwọn èwo ní bẹ́ẹ̀ nùlú sóbìnrin nìkan ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni sáwọn ọmọdé nìkan ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí ọ̀sán àgbàlagbà kankan bẹ́ẹ̀ sí ọ̀sọ́kùnrin sí òsì géńdé sí òsì gìrìpá ń bẹ̀ ogun kékeré ló lé wọn kúrò nínú ìlú síbẹ̀ ló ṣe yẹ kó rí
nínú ìlú tí ó níjòyè bí ò tiẹ̀ lọ́ba wọ́n máa ní baálẹ̀ nínú ìlú ọ̀hún. ọ̀nà wo làwọn Fúlàní ọ̀hún gbà wá? ṣé wọ́n sọ tẹ́lẹ̀ kí wọ́n tó wá? kí ni wọ́n lọ fà á tí wọ́n fi ń bá wọn fàjàngbọ̀n? ńbo ni wọ́n fà á dé kí wọ́n tó fìlú lẹ̀ tí gbogbo ìlú fi dá páropáro tó jẹ́ pé lẹ́yìn adìẹ àtajá kan la rí lódìdí ìlú. kò sí àpẹẹrẹ ìrísí èèyàn kan tàbí pé èèyàn bẹ́ẹ̀ ntọ́hàn tó dájú ni pé ní kọ̀pẹ́kọ̀pẹ́ náà ni wọ́n fìlú ọ̀hún lẹ̀. tó bá jẹ́ pé ó ti pẹ́ ni àwọn ibi tó ti yẹ kó wu kókó tí wu kókó tó pọ̀ jù. àwọn èèyàn tó wá kúrò nínú ìlú ìbò ni wọ́n lọ. ṣebí wọ́n ní òde nílé máa wọlé kò síbi tí ilé ó lè mọ sí. wọ́n ń bú yẹ wọ́n ń bú babẹ́ ọlọ́jọ́ kúrè ò tí ì pé ọmọ onílé ọlọ́nà yóò dà sùn ta. èèlò ní ń bẹ lọ́wọ́ àwọn tí ń bẹ nínú ìlú ṣé ń bi tí wọ́n lọ kọ́lé bẹ̀ ni àbá ń lọ yálé gbé. iṣẹ́ wo ni wọ́n ṣe kán tó fìlú lẹ̀? ṣé ibi tí wọ́n lọ dálé iṣẹ́ mi lẹ̀ ni àbá ń bẹ̀rẹ̀ iṣẹ́ mi náà ń bẹ̀? ṣé bọ́n ṣe lómìnira nínú ìlú wọn ni wọ́n ò ní ibi tí wọ́n lọ? kí ni wọ́n fẹ́ sọ fáwọn tí yọ́ gbà wọ́n lé pé ó lé àwọn kù níbi tán ti ń bọ̀? bóò ni wọ́n sì wá ròyìn ogun ńgbà táwọn Fúlàní kọlù wọ́n kí ni táwọn ṣe padà? so àwọn Fúlàní ti wá dẹ̀rù jẹ̀jẹ̀ torí àwọn èèyàn kan ó tún wá sọ ilé yìí dìjẹ́ di tí wọ́n ó tún máa pariwo lé lórí tí wọ́n máa pè fáwọn tí ń bẹ lókè òkun kí wọ́n máa dáwó fáwọn àwọn ọ̀rẹ́ pa àwọn ràrèké. situation tó yẹ kí ìlú yìí nìkan kan dì pẹ̀lú ìrànlọ́wọ́ ìlú àmúlégbè kí wọ́n dọdẹ wọn bí ẹni tí ń dọdẹ ẹranko. ṣé bí Yorùbá ní ẹ ń bá fẹ́ gbóúnjẹ lẹ́nu ẹni ẹ̀mí ẹni ló fẹ́ gbà. sọ yẹ ká máa wá wo ẹni tí ó gbẹ̀mí ẹni ń ran kéètì ó gbẹ̀mí ẹni ó mọ̀bẹ dání káwá di sùndọ̀bẹ fúnra lára wa káwá gẹ́gọ́ wá gbọ́rùn òkè bíi màálù tí wọ́n fẹ́ dú ká na ọrùn sí ń gbé ọrùn rèé o wági tó gé o kọ́ ọ máa lọ. níjó nìran káàárọ̀ òjìrí tó fẹ́ jí gìrì sójúṣe wa. Fúlàní mélòó ló wá? ńbo ni bùgbé wọn bo wọn ti wá? ṣé látòkè ọya ni? ṣé wọ́n ń dẹran lọ wọ́n yàbàrá? ṣé wọ́n ní bùgbé nítòsí ibẹ̀? ṣé wọ́n lóko wọ́n ń dáko? torí ròyìn tá à ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé Fúlàní darandaran lé wọn lóko kò jẹ́ káwọn àgbẹ̀ ó dáko. so wọ́n ti ń lé wọn kúrò nínú ìlú náà. ṣélu yẹn nìkan ní bẹ́ẹ̀ ìpínlẹ̀ Kwara ní bẹ́ẹ̀ níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn. baba ńlá ń kọ́ àwọn èèyàn wo ní bẹ́ẹ̀ ń bẹ̀? ṣé kú tọ́pa aládìẹ sí ò lè pe léwúrẹ́? n tó lé àwọn Ganmu yìí ṣé ò lè láwọn baba ńlá àtàwọn ìlú tó tún wà láyìíká bẹ̀? kí ni ìjọba ìpínlẹ̀ Kwara ìgbésẹ̀ wo wọ́n gbé? ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ìgbésẹ̀ wo làwọn gbé? ta ni House of Rep member tó wà ní constituency yẹn? ta ni senator tó wà ní senatorial district yẹn? níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ta ni ń sojú wọn nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Kwara? ipa wo ló kó? sọmọ ń pa ẹ̀? ṣé wọ́n sọ fún ìgbà tí wọ́n sọ fún kí ló ṣe? kí ló sọ? ṣé kò sí iléeṣẹ́ ọlọ́pàá náà ìlú yìí tí ó bá sí ìlú àmúlégbè ńkọ́ kí ni wọ́n ṣe? gbogbo àwọn ìbéèrè yìí ló ṣókùnkùn tí ń fẹ́ ìdáhùn. ṣé gbogbo ìlú láti máa sá kúrò táwọn Fúlàní bá kọlù wá? mo nígbàgbọ́ pé àwọn ìbéèrè yẹn ń fẹ́ ìdáhùn.
àkàndákẹ́ lè mọ bẹ́ẹ̀ ṣe sọ sí ẹ já kọ́kọ́ wo fídíò yẹn láwòtán kẹ́ ẹ wo dídí ìlú bó ṣe dahoro ẹ ṣe. Pro Limited ilé-iṣẹ́ tó ń talẹ̀ tó ń ta ilé wọ́n tún bá ní kọ́lé ọ̀gá ni wọ́n jẹ́ Sifa Gold Farm Estate kẹ́sẹ̀ rí ọ̀rọ̀ wa Treasure Homes ara ẹ̀rí iṣẹ́ wọn ni. Pro Limited ọ̀gá àgbà nínú àwọn tí ń talẹ̀ tí ń talẹ̀ tí tó ń bá ní kọ́lé àgbà ọ̀jẹ̀ ní ilé iṣẹ́ tó ṣe é fọkàn tán gbára gbọ́kànlé fún ilẹ̀ ilé gbígbé ilé iṣẹ́ tàbí ilẹ̀ oko àwọn lóní Treasure Homes tó wà ní Lasamaja 3 bedroom apartment tó dúró rekete tí wọ́n gbé kalẹ̀ ní 75 million naira wọ́n ní 2 bedroom apartment lábúlé Ẹ̀gbá 50 million naira wọ́n gbé kalẹ̀ bákan náà ni wọ́n ní 3 bedroom bungalow ní Treasure Island tí ń bẹ ní Mòwe Ọ̀fadà 17.5 million naira ní bóyá tó lóhun ọ̀gbìn àbí tó ní nǹkan ọ̀sìn àǹfààní ńlá láti sílẹ̀ ní Sifa Gold Farm Estate tó jẹ́ ti Agview Pro Limited plot ilẹ̀ mẹ́ta lẹ ti máa bẹ̀rẹ̀ 1.5 million naira ní tẹ́ bá fẹ́ sanwó ẹ̀ lójú ẹsẹ̀ Mr. Olúṣọlá ẹnu oníkan láti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í dùn lẹ́nu tèmi ẹ ṣàlàyé Sifa Gold Farm Estate ká mojú ẹ̀. Good day, investor. Can you still believe that with 500,000 naira you can hold a plot of land to yourself? Yes, that is what Agview Pro stands for. Through Sifa Gold Farm Estate at Ikanabalogun by Obofomi Owode local government. And our farmland is strategically located. As you can see, this is the water, and this water is through our farm estate. Let me take you through to come and see how people are growing their farms here at our farm estate. You can see some are just taking possession and they are burning their land now to ready for crop. And while some have taken possession already, you can see the name, some have cleared. And if you can see some that I want to grow the maize, their maize is coming out now. And as we move forward, you see those who are doing the plantation farming and their plants are already growing in less than 2 months. ọ̀rọ̀ lẹ ti gbọ́ ohun àsùngbàgbé òní kan mi ó yá ní mọ̀nà wá ẹ máa pe Agview Pro Limited sórí +234 803 940 6444 àti +234 802 626 9326 Agview Pro Limited òótọ́ inú ló sọ wọ́n dọ̀gá professional touch ń ló gbé iṣẹ́ wọn lárugẹ. Mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. Orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe pẹ̀lú ìyàwó ẹ kàn sí iléeṣẹ́ Godwin ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa kà lálálẹ́ ẹ má ka pépà mọ́ ẹ kàn sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúnkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ń wọ ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúnkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá àpapọ̀ ara á máa tá ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò lè rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní á máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́
lára, ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè fà á kéèyàn ní enlarged liver, ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. Ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n. Ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá, bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive, ẹ kàn sí wa. Ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní, èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́, ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni, ewé àti egbò pọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára, òun là ń lò fún ọmọdé àti àgbà. Ẹ kàn sí wa, ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777. Ẹ bá wà l'Amẹ́ríkà, kẹ́ ẹ wà ní Spain, kẹ́ ẹ wà ní UK, ibikíbi tí ẹ bá wà, ó jẹ́ Canada ni, ó lè jẹ́ Port Harcourt ni, ó jẹ́ Abuja ni, ibikíbi tí ẹ bá wà, ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp, máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. Gbogbo ibi tí ẹ bá wà lè gbòógì wá máa dé, ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú, kí ló fà tápákan ara fi ń kú? Ẹ kàn sí wa, ẹ máa mọ̀. Ẹlòmíì ọrùn àdédé máa stiff, ẹlòmíì àyà ló máa dùn, ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn, ẹlòmíì á máa wúkọ́, ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen, breathe out carbon dioxide. Á wá máa ní ìṣòro, á máa ní kàtà gbogbo ìgbà. Kí ló ń fà? Ó ṣeéṣe kó jẹ́ asthma ni, ó ṣeéṣe kó jẹ́ bronchitis, ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough nìwọ ní. Tó bá ti kàn sí wa, èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa determine irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa. Ẹ ṣe mọ̀, mo ti sọ fún yín o, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777. Iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Godwin, it can never be like Godwin. I used to tell you, health is something to be treasured. Ire o. No single man being there. No single man being. Hello. Okay, this is Baba. Body in the village. And the houses here, they are not lazy.
No single man being. This is too much. Your own village man. What is? Look what add here and one dog. And one dog here. Oh. Yorùbá ń ṣera wọn nítorí owó, Yorùbá ń jẹra wọn lẹ́sẹ̀ nítorí epo. Wọ́n á gbẹ́bi fáláre, wọ́n á gbáre fẹ́lẹ́bi, wọ́n ó polè kọ́ wájà, wọ́n á tún polóko wá mu. Ọgbọ́n tí wọ́n gbọ́n tó gbé wọn délé ọlá, ọgbọ́n náà ló sì padà wá sì dé wọn mọ́lẹ̀ o. Àwọn tí wọ́n ti ń ṣọ̀gá lọ́jọ́ tó ti pẹ́, wọ́n padà wá dẹni à ń fọwọ́ bì sẹ́yìn o. Yóò Yorùbá ronú o. Tá bá wò dáadáa, a rí wípé a lè pè ìlú ní abúlé kékeré, ìlú ni. Àwọn ìlú kan ń bẹ tó yẹ pé wọn ò ní dàgbà, wọn ò ní pọ̀, wọn ò ní ga ju bí wọ́n ṣe wà lọ, wọ́n dẹ̀ ti wà tipẹ́. Oríṣiríṣi nǹkan ni yóò ṣiṣẹ́ takò wọ́n. Ojú ọ̀nà tí ó dá, bí wọ́n ṣe jìnnà sí ìlú míì, àìsọ̀rọ̀ ajé níbẹ̀, torí pé ibi tá a bá tapo sí lè ra ọ́ wà, ń lè ra ọ́ tọ̀. Bẹ́ẹ̀ bá yan gàrí inú abúlé kan nù gbó, tẹ́ ẹ wá dínwó gàrí yín ju eléyìí tí wọ́n ń ta ń gbòòrò, àwọn èèyàn wá síbi tẹ́ ẹ ti ń ṣe é. Bẹ́ẹ̀ ni mo sọ, bí wọ́n bá wo tójú ọ̀nà tí ó dá, wọ́n wò ti pé báwọn bá rà á, n tí ó yọ ọ́ lẹ̀ fáwọn yóò ju ti gbòòrò, àwọn ó rèrè jẹ́ ń bẹ̀, wọ́n mọ̀ torí ẹ̀ wá, ìlú yẹn máa lókìkí. Bọ́rọ̀ ajé ìlú kan bá dáa, ó lè mú àwọn èèyàn tó jẹ́ àjèjì láti wá bá wọn gbé ń bẹ̀. Ìlú yìí nísìn wọ́n sá kúrò nínú ìlú, wọ́n ní fún torí Fúlàní ń bo wọ́n sá lọ. Dọjọ́ wo dìgbà wo, Àkàndá mo ní dọjọ́ wo, lọ́jọ́ wo ni nígbà wo ni, mo ní dọjọ́ wo dìgbà wo ni, dọjọ́ wo ni wọ́n máa sádà, dìgbà wo ni wọ́n máa fìlú lẹ̀ dé. Bí wọ́n bá fi sílẹ̀ o, títa ló máa padà jẹ́ o. Ń bo wọ́n sá lọ, ta ni wọ́n la sábà, níbi tí wọ́n sá lọ, ṣé yóò dàbí tiwọn. Gbogbo ọmọ Káàárọ̀ Oòjíire bí ilé ń Dahoro bá ti ń ké tó o. Ń gbé tẹnitẹni èkìsà ló làkìtàn o. Kò sẹ́ni tí bá ní ìjà o, fúnlé bàbá ẹni tiwa ni.
àwọn tí wọ́n sá ìgbà wo ni wọ́n máa sádà àwọn tí wọ́n ń sọ pé àwọn àjẹlẹ̀ káàárọ̀ òjíire ńkọ́ àwọn oṣó lẹ̀ káàárọ̀ òjíire ńkọ́ àwọn emèrè lẹ̀ káàárọ̀ òjíire ńkọ́ àwọn babaláwo lẹ̀ káàárọ̀ òjíire ńkọ́ àwọn oníṣègùn lẹ̀ káàárọ̀ òjíire ńkọ́ ń bo wọ́n wà pé àsìkò rèé o láti jẹ́wọ́ bí wọ́n ṣe jẹ́ ṣé wọ́n sì wà bí wọn ò sí mọ́ èsì mi fónítọ̀ ni pé mo kí wọn pé wọ́n kú àìmọ̀kan wọ́n kú fífi sísọ nǹkan tí ó yẹ lásìkò tí ó yẹ tàbí fífi nǹkan tí ó yẹ dípò ń tó yẹ kì í ṣe sí àwọn àjẹ́ ìlú tiwa láti wá protect ìlú tiyín kì í ṣe sí babaláwo oníṣègùn ìlú tiwa ńgbà tẹ́ ìránṣẹ́ pé láti wá dáàbò bò ìlú tiyín ẹ má dàpọ̀ mọ́ra wọn onílé lọ́mọ bí ó ṣe dáàbò bò lé ẹ̀ onílù lọ́mọ ló ẹ̀ tú ṣé bàbá fẹ́ lọ gbèjà wọn nísìnyí àwọn tí ò sí nù lú mọ́ làwọ́ wàá déédéé kóra wa lọ síbẹ̀ ńgbà tá a bá débẹ̀ ta ni ó júwe ọ̀nà fún à ń bo lamọ̀ tọ́nà bẹ̀ já àmọ́ kó wọn àmọ́ gbó wọn àmọ́ ibi tán Fúlàní òun ti ń wá sáwa náà wàá kóra wa sáàrin ìlú ni a máa yan káàkiri báwọn ọlọ́pàá ṣe ń yan òun séèyàn ò ní dolùwọ̀ lọ́dọ̀ ẹ bọra sẹ́ni tí ń wá ni ò ní dẹ́ńtà ń wá séjà ò ní fi oúnjẹ sílẹ̀ kó mọ̀ gbá lápẹpẹ lójú ẹ má gbàgbé o mo ti wí sẹ́yìn pé bá a gún ta lódó tá a lọ ta lọ́lọ́ a tó nítorí ẹ̀ kó pàwàdà kò sí bá a ṣe sunkún pariwo ẹnu tó onílù ní ọ̀dà àbòbòlú ẹ̀ o nbí Yorùbá ní bàbá lọ nílùú ó yẹ ká mọ ti ń lé ni bí kò pààyàn ó yẹ kó jẹ́ kú rí bí wọ́n ti ẹ̀ pààyàn ó yẹ kéèyàn náà jà fitafita sáwọn aráàlú yìí jà fitafita ṣé kò séèyàn gidi ń bẹ ni kí ni ìrẹ́pọ̀ tí wọ́n ní pẹ̀lú àwọn èèyàn agbègbè wọ́n sì borúkọ ìjọba àbílẹ̀ wọn ní ìfẹ́lódùn ṣé wọ́n nífẹ̀ẹ́ ara wọn tán bá nífẹ̀ẹ́ ara wọn ṣé wọ́n sọ fáwọn agbègbè wọn pé àwọn Fúlàní yọ á lẹ́nu o ìpàdé wo wọ́n ṣe pẹ̀lú wọn ìgbésẹ̀ wo wọ́n láwọn ọjọ́ gbé kí ìjọba tó rí nǹkan kan ẹjá wa náà kọ́kọ́ gbìyànjú dáàyè kan ọmọ tó bá sípá ńlá gbé o ẹ ń bá ràn rẹ̀ lọ́wọ́ lórí sòkè ràn lọ́wọ́ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ìlú ni ẹjá fi sọ̀rọ̀ ìlú tí ì ṣe àgan tí ò sí dágbé fẹ́ nìkan ó yẹ kíjọba ìpínlẹ̀ Kwara kí wọ́n tètè gbé ìgbésẹ̀ akin ní wàràǹṣeṣà bákan náà senatorial district tí kìíní fọ́ọ̀lù sí senator tó ti bẹ̀ wá house of rep member tó wá láti constituency yẹn house of assembly member tó wá láti inú ìjọba àbílẹ̀ yẹn kí wọ́n foríkorí fi kùn lukùn báwọn èèyàn ó sì padà sínú ìlú bí wọ́n sì dáàbò bò wọ́n bó bá jẹ mọ́ kí wọ́n ró wọn lágbára ẹ jẹ́ kí wọ́n gbé ìgbésẹ̀ àkàndá bá a wí tòní tọ̀la kẹ́ni má ní òní torí ẹ̀kọ́ jáwọ́ àwòsó tọ́ ntọ́ bá wẹ lẹ́nu ní kó fẹnu ẹ̀ sọ kò sẹ́nìkan tó lè jìjà ìlú ni yóò jìjà rẹ̀ àwọn èèyàn ìlú ni yóò jìjà lú wọn bí wọ́n bá fẹ́ kógun jàlú kan kẹ́ ẹ tó máa wá machinery káàkiri ẹ̀yin náà kọ́kọ́ dìde dúró ń bì kan ẹ gbọ́dọ̀ ní ọmọ ogun tiyín ṣé ló yọ̀ lọ́mọ ogun mélòó làwọn Fúlàní tó wà yẹn mo ní interest nínú ẹ̀ àwọn mélòó ṣé wọ́n tó 100 ṣé wọ́n tó 200 kí wọ́n mú dání ẹ̀ mélòó wọn ti wá tá a fi fìlú lẹ̀ fún wọn ìjọ wo la ní lọ́kàn pa padà sínú ìlú kí ni tá a ní lọ́kàn pa ṣe ká tó padà sínú ìlú gbogbo àwọn ìbéèrè yẹn ń fẹ́ dáhùn àkàndọ́ra wíkòkò ẹjẹ mọ́ dágbére tí kúkọ́ tàrùn kọ́ látún láǹfààní àti tún wòra wa gbọ́ra wa ẹ má gbàgbé ayẹyẹ ọjọ́ bíi mi August 18 ni 24 náà ládùúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú ògùn Ọlọ́run síbẹ̀ ti ra sọ ẹ má ṣaláì wá o inú mi ó dùn láti rí ẹ̀yin olólùfẹ́ mi láti fojú kàn yín inú mi ó dùn púpọ̀ àánú Olódùmarè ní fi ń sílẹ̀
ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV, ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV. Ẹ ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ ká jọ sọ, ẹ já sọ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà ilẹ̀ káàrọ̀ òjìrì ò ní wọ̀ mí, orílẹ̀-èdè ilẹ̀ káàrọ̀ òjìrì ò ní dàrú, ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nìmẹ́nì àjò wa ṣe o. Adéoyè abẹ́fẹ́ owó labí akọ̀dá ọ̀rọ̀ Awikonko ayẹyẹ àádọ́ta ọdún ọjọ́ ìbí rẹ̀ o. Ó tún máa ṣe fílọ́lẹ̀ rédíò rẹ̀ Awikonko FM gbogbo àgbáyé ló ń bá ẹ̀yọ̀ òkú oríire. Òkìkí rẹ̀ ti ń kàn káàkiri àgbáyé lórí íńtánẹ́ẹ̀tì ẹ̀rọ ayélujára wípé Adéoyè abẹ́fẹ́ owó labí àkàndá ọ̀rọ̀ Awikonko ń ṣàyẹyẹ orí kadún ọjọ́ bíi àádọ́ta ọdún láyé láyé àtàyè dẹ́ra 50 golden years birthday 2-in-1 celebration ni o. Ọjọ́ yẹn gẹ́gẹ́ la tún máa ṣe filọ́lẹ̀ àràgbá yamuyamu iléeṣẹ́ rédíò Awikonko FM. Ayẹyẹ máa wáyé ní Adétutù event center Akíọ́lá Ìpẹ́tùmọ́dù ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ Sunday August 24 ọdún 2025. Bẹ̀rẹ̀ láago 12 ọ̀sán yẹ́rẹ́gẹ́. Gbogbo olókolókó ọ̀tọ̀kùlú jankan-jankan ló ń bọ̀. Táyé Kẹ́hìndé Adégbòdù ni ó kọrin lulu fún wájọ́. Aṣọ àǹkárá tààmú pẹ̀lú access card ní fisa láti wọlé o. Ọ̀pá mẹ́rin àti fìlà àwọn ọkùnrin 10,000 naira ní. Ọ̀pá mẹ́fà àti gèlè àwọn obìnrin ní 18,000 naira. Ẹ fẹ́ràn sọ́jọ́ ìbí Awikonko nọ́mbà yìí ní kẹ́gbẹ́. Adéoyè abẹ́fẹ́ owó labí àkàndá ọ̀rọ̀ Awikonko ló pé gbogbo àwọn olóríire ẹja jọ pàdé níbẹ̀. A máa retí yín o. Ẹwà arúgbó tí wọ́n fi ránṣẹ́ yìí ta lójú ń pọ́n. Ìlú Ìlọ́rọ̀ mo fẹ́ kó dẹrù túwẹ́túwẹ́. Sinimá lata wíde ajagun tala kọ́lé ẹ̀ ogun gbẹ̀bọ̀n bàtàjà kun òde kalẹ̀ wọ́n ṣe rúkú wọlé náà rúkú jáde sí ọwọ́ ẹ̀ bọ́ra burúkú ni o ọjọ́ ìjà wọn ránṣẹ́ pasabari ọjọ́ ogun de wọn ránṣẹ́ pológun tógun lajagun ta ń bọ̀ ó gbọ̀tún yọ gbòsì yọ gbàgbede méjì yọ gbogbo apalo gángan lajagun ta tí wọ́n wá o kò fi bẹ́jà kò fàdájà kò fọkọjà àtẹ́lẹwọ́ ló fi ń jagun ṣẹ́gun iná bara wuta òjò palami ọkà yọ làálà ibi tó ti ríru agbára yìí kò sẹ́ni tó yẹ sinimá ti tún ajagun ta it's a blockbuster written and produced by Adéoyè abẹ́fẹ́ Awikonko directed by Seun Akínsànyà correct man packaged by Mary Akíọ́lá starring Sanusi Isiakapa Kabiru Adéyínká Arínájà Ralph Níyì Délé Fágbóyọ̀ Adéwálé Alébíoṣù Ọláìdé Àjàní Àtòríbẹ̀wù Tamatiye Eléjìgbò Abẹ́ni Ẹ̀rọ Adéoyè abẹ́fẹ́ Awikonko fúnra ẹ̀ Mary Akíọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá náà ìta àgbàkọ́lé ẹ̀ ní ajagun ta subtitled in English tragic comedy ni bó ṣe gbóná girigiri tó gbé ọkàn sókè róró bẹ́ẹ̀ ló ń panilẹ́rìn àríntàkìtì sinimá titun ajagun ta now showing on YouTube ẹ click sórí Awikonko TV kẹrin ìrànwọ́ ajagun ta ni o àwòtúnwò ní ẹgbàá bẹ́ẹ̀.